agbé ọ̀gá adá gbogbo ọlá ògo ìyìn àti agbára padà torí pé kò sẹ́ni tó dàbí rẹ. Ògo ni forúkọ rẹ olórí gbogbo àwọn ọmọ wa níbi gbogbo tí wọ́n wà, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà. A dúpẹ́ fún ìtọ́jú tó péye tí ìwọ ọ̀run fi fún wọn. A dúpẹ́ nítorí pé o ò fi wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ló ò fìgbà kan kọ̀ dí àìmọ́ ṣe sí wa lórí ọmọ. A dá gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ. Olúwa o ṣé o, a yìn ọ́. Àròbí tó ti bẹ̀rẹ̀, àròbí tó bá dé, bí iye wa ò bá ṣí láti yìn ọ́, a jẹ́ pé aya láìmoore ni lórí ọmọ o. Àròbí tó ti bẹ̀rẹ̀, àtúnròbí tó bá dé, bí iye wa ò bá ṣí ọ láti yìn ọ́, a jẹ́ pé aya láìmoore ni. Ẹ ṣé o ibi tẹ́ ti bẹ̀rẹ̀, àmọ́ pẹ́ wá fún ibi tẹ́ bá dé. Àní bí iye wa ò bá ṣí ọ láti yìn ọ́, a jẹ́ pé aya láìmoore ni. A dúpẹ́ ààbò, ìpamọ́, ìtọ́jú, ìkẹ́ àti ìgẹ̀ lórí àwọn ọmọ wa. A gbé ọ̀gá o ibi tó bá ṣe ayé wọn dé. Bí iye wa ò bá ṣí ọ láti yìn ọ́, a jẹ́ pé aya láìmoore ni. A dúpẹ́ níbi tó ti bẹ̀rẹ̀, láti ipò ìlóyún títí dé ipò ìbímọ, títí dégbà tá a bí wọn tán tá a tún bẹ̀rẹ̀ sí ní tọ́jú wọn. Ó ti bẹ̀rẹ̀, a ronú jinlẹ̀ ibi tó bá ṣe ayé wọn dé. A ní bí iye wa ò bá ṣí ọ láti yìn ọ́, a jẹ́ pé aya láìmoore ni. A dúpẹ́ 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 lórí gbogbo àwọn abiyamọ. A gbé ọ̀gá lórí àwọn tó lóyún sínú. A yìn ọ́ lórí àwọn tó ń wojú Ọlọ́run. Tí iye wa ò bá ṣí láti yìn ọ́ bàbá o, a jẹ́ pé aya láìmoore ni. Tó bá rí bẹ́ẹ̀, Ọlọ́run tó lágbára o, òṣùbà rẹ̀ máa rẹ̀ o, òṣùbà rẹ̀ máa rẹ̀ o, Ọlọ́run tó lágbára o, òṣùbà rẹ̀ máa rẹ̀ o, òṣùbà rẹ̀ máa rẹ̀ o, Ọlọ́run tó ń gbà fún wa o, òṣùbà rẹ̀ máa rẹ̀ o, òṣùbà rẹ̀ máa rẹ̀ o. A rò ó níbi tó ti bẹ̀rẹ̀, a tún rò ó níbi tó bá dé. Bí iye wa ò bá ṣí ọ láti yìn ọ́, a jẹ́ pé aya láìmoore ni. A rò ó níbi tó ti bẹ̀rẹ̀, a gbé bàbá ga níbi tó bá ṣe ayé wa dé o. Bí iye wa ò bá ṣí ọ láti yìn ọ́, a jẹ́ pé aya láìmoore. Ní gbogbo ọ̀nà láti ń dúpẹ́, ní gbogbo ọ̀nà ògo yẹ ọ́ o, akiriṣore o. Ní gbogbo ọ̀nà ẹ ṣé Jésù, ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ní gbogbo ọ̀nà adúpẹ́ 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 adúpẹ́. Ní gbogbo ọ̀nà o, ògo yẹ ọ́ o, akiriṣore. Mo ní bí iye wa ò bá ṣí ọ láti yìn ọ́ o, a jẹ́ pé aya láìmoore ni. A rò ó níbi tó ti bẹ̀rẹ̀, a rò ó ibi tó bá dé. Bí iye wa ò bá ṣí ọ láti yìn ọ́, a jẹ́ pé aya láìmoore. Mo fẹ́ ká kàbì kan nínú Bíbélì ká tó lọ sínú àdúrà. Ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 13. Philippians chapter 4 verse 13. Ó sọ wípé
èmi lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tó fi agbára fún mi. I can do all things through Christ which strengthen me. Kókó àdúrà tá a fẹ́ gbà fún àwọn ọmọ wa ò ní pé ọdún ìṣerere ní ọdún 2023 yóò jẹ́ fún àwọn ọmọ wa. Ọdún ìṣerere, ọdún ìdásílẹ̀, ọdún ìtúsílẹ̀, ọdún ìmúláradá, ọdún ìgbà òmìnira lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí fún àwọn ọmọ wa. Òun ni Bíbélì ṣe sọ nínú ìwé Fílípì yẹn orí 4 ẹsẹ̀ 13 wípé èmi lè ṣohun gbogbo nínú Kristi ẹni tó fi agbára fún mi. Ní ọdún 2023 yìí àwọn ọmọ wa lè ṣe rere nínú Kristi, àwọn ọmọ wa lè làlùyọ nínú Kristi ẹni tó fi agbára fún wọn. Ẹni tó ń wọ́kọ máa rí ọkọ rere, ẹni tó ń wáya máa rí aya rere, ẹni tó ń wá iṣẹ́ máa rí iṣẹ́ rere, ẹni tó fẹ́ gòkè lẹ́nu iṣẹ́ ó máa gòkè lórí pé Kristi ni ẹni tó fi agbára fún wọn. Ní ọdún yìí lórúkọ Jésù gbogbo àwọn ọmọ wa pátápátá ló máa ṣe rere lórúkọ Jésù. Gbogbo ohun tá a ti ń dà níyàn tọkàn wa ti ń gbà tó ti ń gbà ní èrò ohun rere táwọn ọmọ wa tá a fẹ́ kí wọ́n ṣe lọ́dún yìí lórúkọ Jésù wọ́n máa ṣe rere. All our children will attain their greatness in this new year in the name of Jesus, because the Bible says they can do all things in Christ Jesus who strengthened them. This year all our children will be successful in the name of Jesus Christ, because the Bible says it in the book of Philippians chapter 4 verse 13 that they can do all things in Christ Jesus who strengthened them. It means that they can be successful, they can attain their greatness, they can find help wherever, all over the world in this 2023, and so shall it be in the name of Jesus Christ. Ẹ jẹ́ ká jí ká gbàdúrà fún wọn pé ọdún 2023 àwọn ọmọ mi lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tó fi agbára fún wọn. Ọmọ mi máa rí iṣẹ́ rere nínú Kristi ẹni tó fi agbára fún wọn. God will do it. God will surprise you. Always pray and declare this thing in their life, and so shall it be in the name of Jesus Christ. Lọ́dún 2023 yìí àwọn ọmọ wa máa làlùyọ nínú Jésù, àwọn ọmọ wa máa ṣe rere nínú Jésù, àwọn ọmọ wa máa gbórí sókè nínú Jésù. Lọ́dún 2023 yìí ògo àwọn ọmọ wa máa tàn. Ní ọdún 2023 yìí lórúkọ Jésù ìràwọ̀ àwọn ọmọ wa máa já gbangba. Ní ọdún 2023 yìí àwọn ọmọ wa máa làlùyọ. Ní ọdún 2023 yìí lórúkọ Jésù mo gbàdúrà ire á wọlé tọ̀ àwọn ọmọ wa wá o. Ní ọdún 2023 yìí mo gbàdúrà ìròyìn ayọ̀ á ti ọ̀dẹ̀ wa jáde. Ní ọdún 2023 yìí ayé á parapọ̀ bá iyọ̀ lórí ọmọ. Ní ọdún 2023 yìí orúkọ Jésù ago ayọ̀ rẹ̀ á kún àkúnwọ́ sílẹ̀ lórí ọmọ. Ní ọdún 2023 yìí àtèmi àtiwọ́ a ó gbégbá ọpẹ́ lórí ọmọ. Ní ọdún 2023 yìí lórúkọ Jésù bí Sátánì fẹ́ bí èṣù kọ̀ lórúkọ Jésù ẹ̀rí èmi rẹ lórí ọmọ yóò pọ̀ sí lórúkọ Jésù. Mo gbàdúrà ní 2023 yìí orúkọ Jésù aṣọ àlá wa èṣù ò ní tapo sí lórí ọmọ. Ní ọdún 2023 yìí orúkọ Jésù ẹnu wa ò ní kan lórí ọmọ. Ní ọdún 2023 yìí mo gbàdúrà lórúkọ Jésù àánú lórúkọ Jésù yóò wọlé tọ̀ àwọn ọmọ wa wá. Ní ọdún 2023 yìí gbogbo ibi tí àwọn ọmọ wa tó bá dé dúró lórúkọ Jésù ọ̀run yóò ṣàánú fún wọn. Ní ọdún 2023 yìí àlùyọ ní tọmọ Ọlọ́run àwọn ọmọ wa yóò làlùyọ. Ní ọdún 2023 yìí àwọn ọmọ wa lè ṣohun gbogbo nínú Kristi ẹni tó ń fi agbára fún wọn lórúkọ Jésù. Ní ọdún 2023 yìí mo gbàdúrà ògo àwọn ọmọ wa kò ní ṣe é kà. Ní ọdún 2023 yìí lórúkọ Jésù ayọ̀ àti àánú Ọlọ́run yóò máa ṣubú lura wọn lórí àwọn ọmọ wa. Ní ọdún 2023 yìí gbogbo ohun tí àwọn ọmọ wa bá nawọ́ sí òun ni ọ̀run yóò ṣe fún wa. Ní ọdún 2023 yìí lórúkọ Jésù àtèmi àtiwọ́ omijé ìkorò kò ní bọ́ lójú wa lórí àwọn ọmọ wa.
ní ọdún 2023 yìí lórúkọ Jésù. Dípò ẹkún lórí ọmọ, ẹ̀rín la ó fọdún yìí rín lórí ọmọ, ayọ̀ la ó fọdún yìí yọ̀ lórí ọmọ lórúkọ Jésù. Mo gbàdúrà ijó la ó fọdún yìí jó lórí ọmọ o lórúkọ Jésù. Mo gbàdúrà àtẹ̀mí àtiwọ́ lórí ọmọ lọ́dún 2023 yìí ayé ó parapọ̀, wọn ò bá wa gbégbá ọpẹ́, ayé wọn ò bá wa yọ̀, wọn ò bá wa jẹ oúnjẹ ayọ̀ lórúkọ Jésù. Lọ́dún 2023 yìí ògo wa lórí ọmọ lórúkọ Jésù kò ní dìbàjẹ́. Ní ọdún 2023 yìí àwọn aráyé ò ní gbaṣọ ọmọ lára wa. Ní ọdún 2023 yìí mo gbàdúrà lórúkọ Jésù, àánú Ọlọ́run, ògo Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, títóbi Ọlọ́run lórúkọ Jésù kò ní fi àwọn ọmọ wa sílẹ̀. Ní ọdún 2023 yìí a ó ṣe rere o. Ní ọdún 2023 yìí mo gbàdúrà ayọ̀ ọmọ ò ní kan lẹ́nu wa, ògo ọmọ ò ní kan lẹ́nu wa lórúkọ Jésù. Mo gbàdúrà lọ́dún 2023 yìí ìfẹ́ Ọlọ́run ò ní fi èmi àti rẹ sílẹ̀ lórí ọmọ. Ní ọdún 2023 yìí ọmọ aráyé ò ní fọmọ pa wá lẹ́kún. Ní ọdún 2023 yìí orúkọ Jésù iná ọmọ ò ní jó èmi àti ìwọ o. Ní ọdún 2023 yìí aṣọ yìí wa ò ní fàya lórí ọmọ. I declare this year for success for all our children, and so shall it be in the name of Jesus Christ. I declare this 2023 for breakthrough for all our children. So shall it be in the name of Jesus Christ. I declare 2023 for upliftment for all our children, and so shall it be in the name of Jesus Christ. I declare 2023 in the name of Jesus Christ for testimony, great testimony over our children. So shall it be in the name of Jesus Christ. This 2023 is for testimony, is for breakthrough, is for greatness for all our children in the name of Jesus Christ. All our children will prosper in 2023 in the name of Jesus Christ. They will all make it. They will all excel in 2023 in the name of Jesus. Mo gbàdúrà, mo pálí àṣẹ lórúkọ Jésù. It will be a thanksgiving galore over our children in the name of Jesus Christ. Àtẹ̀mí àti ìwọ a ò ní ké ò ní ṣòro lórí ọmọ ní ọdún 2023. Àtẹ̀mí àti ìwọ lórúkọ Jésù. Mo gbàdúrà ẹrù tí abiyamọ kì í tú lórí ọmọ a ò ní gbé ká èmi àti rẹ mọ́lẹ̀ lórúkọ Jésù. Ní gbàdúrà fún gbogbo ẹni tó ń wojú Ọlọ́run fún ọmọ ọdún 2023 yìí, ọlẹ̀ ayọ̀ kó sọ nínú rẹ o. Bíbélì sọ nínú ìwé Genesis orí 1 ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ó ní Olúwa dá ènìyàn lí àwòrán ara rẹ̀, lí àwòrán ara rẹ̀ lí ó dá wọn, àti akọ àti abo lí ó dá wọn. Tó bá wá rí bẹ́ẹ̀ lórúkọ Jésù, ohun gbogbo tí Ọlọ́run dá dáradára ni. Mo wá gbàdúrà fún ọ, mo súre sí inú rẹ, mo súre sí ilé ọmọ rẹ kó lọ fàyè gba ọmọ ní ọdún 2023. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù. Ṣàìsàn lórúkọ Jésù. Mo gbàdúrà ló sì yín lára. Bẹ́ẹ̀ ni yóò rí. Bẹ́ẹ̀ tí ń lọ lónìí Ọlọ́run kó máa bá wa lọ. Ojú rere Kristi kó ṣamọ̀nà wa o. Ọwọ́ ọ̀gá ògo àánú Ọlọ́run kó máa tì wá lẹ́yìn. Kárí bá ti ṣe ká rọ́nà gbégbà lónìí. Bí ọ̀sẹ̀ yìí ti ń parí orúkọ Jésù kò ní dìwà mẹ́rù lọ. A ó rí tiwa ṣe lábẹ́ Kristi. A ó dẹ̀ rí ògo Ọlọ́run àti àánú rẹ̀ gbà. Bẹ́ẹ̀ lolúwa wí o. Jésù Olúwa wa. Jésù Kristi Olúwa wa. Àmín.